Aare Almaroof fùfùfùfù ń tó sọ fún wa ní pé ò bá Ile Ife tán. Àwọn ará Ìlọrin dẹ̀ ti sọ wípé Ọ̀yọ́ o oko Ìlọrin ni. Ẹ bá mi lọ́fẹ̀ẹ́ bá mi share ẹ̀. Torí ẹni a bá wí fún ọba jẹ́ ó gbọ́. Yorùbá wí pé orí ọ̀kẹ́rẹ́ kókókó láwò. A pariwo títí a ṣàlọ̀. Wọ́n ní rárá sẹ́. Supremacy ìjà supremacy yẹn náà fẹ́ jà. Àwọn lọ̀gá. Àwọn làgbà. Àwọn lọ̀gá. Bàbá kan pè mí bí oṣù bí méjì sẹ́yìn. Lórojọ́ yẹn lọ mo ní Ọ̀yọ́ ò ní good record. Ayé ìgbà tó Ọ̀yọ́ ní good record ti kọjá. Ẹ lọ ka ìtàn àwọn bàbá tẹ̀ ń dárúkọ yìí. Wọ́n ní rárá. Mo ní ṣé ó yẹ kí Ọ̀wọ́ adédé kó jẹ́ pé supremacy lè ń jà fún. Wọ́n ń pa ìran Yorùbá bẹ́ẹ̀ ní pẹ́ràn. Ó lọ ń forí balẹ̀ fún Fúlàní. Wọ́n ń pa ìran Yorùbá bí ẹni pẹ́ràn. Ọ̀yọ́ ń jà fún supremacy. Torí pé Sunday Igboho kí ara ẹ̀ pé ọmọ aládé ládé Aláàfin Ọ̀ládé. Adé aládìkún la gbà. Àwọn máa di nǹkan wọn ni wọ́n á di akún kẹ́kẹ́kẹ́kẹ́ wọn fún yẹn ní nǹkan àbọ̀. Pé adé aládìkún la gbà lágbé f'Aláàfin. Sunday Igboho became the enemy of all the Ọ̀yọ́s. A máa bógun ẹ̀jẹ̀ ní, a máa bagbára ẹ̀jẹ̀ ní, Ọ̀yọ́ mà ní, Ọ̀yọ́ empire, Ọ̀yọ́ mà ní, Ọ̀yọ́ empire. Ẹ dìde síta àwọn Ìlọrin náà. Ẹ jọ bóyá Almaroof ṣì ń sùn látàná. Ẹ bá mi jí Almaroof. Ẹ bá mi jí Almaroof o àtàjà ń bàdàn. Àti akéwùgbà góòdì àti igi ogun wọ́n pọ̀ dáadáa o. Àwọn ọmọ Ọ̀yọ́ tí mo mọ̀ nìyẹn. Shame on you. Ọ̀bì. Ìtàn tá ò mọ̀ tẹ́lẹ̀. Ìtàn tó ọmọ Yorùbá ò mọ̀ tẹ́lẹ̀. Ìtàn tó wà lábẹ́ tá ò mọ̀. Alábàjọ Yorùbá ní pé tọmọdé ò bá bàtà bá àrọ́bá sì rèé bàbá àtàn ni. Àṣé oko Ìlọrin lọ̀yọ́. Tọ́nà wà ń fún ìran Yorùbá ní problem. Tọ́ máa ń fún àwọn ọmọ kóòtù òjìire ní problem. Tọ́ ń domi àlàáfíà wa rú. Alábàjọ ló fi easy fún wọn láti defend ẹ̀sìn jù láti defend ìran wọn lọ. Alábàjọ nínú ìwà wọn náà à ń rí wípé ìwà bíi Fúlàní ń jẹyọ díẹ̀díẹ̀. Alábàjọ tí wọn ò dúró ní ibi ìrírí. Alábàjọ mo ní àwọn ọmọ Ọ̀yọ́ tájọ ń rìnrìn pé kí ìran kóòtù òjìire ó di. Wọ́n wá ní tó ń ṣẹlẹ̀ gan òye àwọn mọ́. Wọn ò lè sọ fún wa wípé àwọn ọmọ àlè wọ́n ti fẹ́ gba Ọ̀yọ́ mọ́ wọn lọ́wọ́. Almaroof ìbéèrè ni kì í ṣe tìjà. Ṣé lóòótọ́ oko Ìlọrin lọ̀yọ́? Ẹ dá wa lóhùn. Ṣé lóòótọ́ lódodo oko Ìlọrin? Ìlọrin máa ń fi Ọ̀yọ́ dáko tẹ́lẹ̀ ni. Oko dìlú ló yẹ kó Ọ̀yọ́ máa jẹ́ àbí? Ó mà ṣe o. Ó mà ṣe o fẹ́ni tá a wí fún tí ò gbọ́. Ó mà ṣe o fẹ́ni tí ìgbéraga là mọ́lẹ̀. Ó mà ṣe o fẹ́ni tó jẹ́ pé ìjọra ẹni lójú àfẹ́mí. Táwọn àgbájọ wọn àná sọ wípé àfẹ́mí lérin ṣe tó wọgbó. Àfẹ́mí lẹ́fọn ṣe tó wọ̀dàn. Àfẹ́mí làgbá rere ṣe tó yọ̀wó lórí ṣanranṣanra. Ó mà ṣe o. Ẹ jẹ́ kí àwọn àfọ́ olórí burúkú máa ṣẹ́gìrì sí ìran kóòtù òjìire lára. Àwọn àtọ̀húnrìnwá tán fo omi wá sí ìsàlẹ̀
gbogbo ara táwọn àfáà yẹn bá fi wá dá Ọ̀yọ́ ló fà á, Ọ̀yọ́ ló fà á nígbà tó ti tara alé wọn lọ́pọ̀, ẹni bá ti tara alé ẹ̀ lọ́pọ̀ kò ní rí ràrọ̀ wọn. Ọ̀yọ́ ló fà á, Ọ̀yọ́ ló fà á o. Táwọn àfáà yẹn bá ń dìde tán sọ with confidence, tán sọ with confidence pé Ìlọrin o bàbá ló jẹ́ fún Ọ̀yọ́ o, torí oko Ìlọrin ni Ọ̀yọ́ jẹ́. Láti bí ìjẹta tí fídíò yẹn ti jáde síta, ká má rí ọmọ Ọ̀yọ́ kan tí ó jáde síta pé ẹ má sọ bẹ́ẹ̀ tọ́dẹ̀ ẹ̀ dákẹ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò mọ tó fi dákẹ́, torí àwọn àfáà wọn ni, torí àwọn àfáà wọn ni wọ́n fẹ́ gbọ́ àwọn àfáà wọn lẹ́nu, wọ́n fẹ́ kí ìsìláàmù ó bàjẹ́ lórí wọn, ṣùgbọ́n wọ́n lè fẹ́ kí ìran ilẹ̀ Yorùbá ó bàjẹ́ lórí wọn. Àwọn àfáà òfò, àwọn àfáà àdánù. Shame on you. Ẹjọ́ ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi tẹ́ bá wà l'Amẹ́ríkà, tẹ́ bá ní fóònù nọ́mbà Almaroof lọ́wọ́ ẹ bá mi pè é. Tó bá jọ̀rọ̀ Sunday Igboho ni a ti bẹ́ síta how. Ẹ̀mí Sunday Igboho gbé, ẹ̀mí Sunday Igboho gbé, ẹ̀mí Sunday Igboho gbé. Àwọn àfáà Ọ̀yọ́ kan náà ti bẹ́ síta how. Sunday Igboho Ìrù Ẹkùn àwa Mùsùlùmí council a fọwọ́ sí, ṣùgbọ́n wọ́n fọwọ́ sí nígbà tí àwọn Ìlọrin sọ wípé oko náà jẹ́ fún àwọn. Ẹ bá mi jẹ́ Aare Almaroof tó bá ń sùn, ẹ jọ ẹni ọ̀rọ̀ ńlá kan ti délẹ̀ tó yẹ kó sọ sí, torí ó sọ wípé ojúlówó ọmọ Ọ̀yọ́ lọ àwọn ò dẹ̀ bá Ile Ife tán, Ọ̀yọ́ títí wọn ò bá Ile Ife tán, and we know now pé lára àwọn tó ń bọ̀ nígbà tí bí ṣe mọ̀ pé ìyá Ṣàngó wọ́n ní ọmọ tápà lé ń pe ni, bí lára àwọn tó tẹ̀lé wá nílùú ìyá ẹ̀ Fúlàní tó balẹ̀ gùdẹ̀ sí Ọ̀yọ́ tí wọn ò lọ mọ́, bí ara wọn ní Aare Almaroof ti jáde síta. No wonder tí Lámídì Adéyẹmí Ìtànà tó lè jáde ní palace. Ẹ ti gbàgbé mi bá ti jà wá lálẹ́ yìí, ìbéèrè ni mo wá béèrè, torí tó bá jẹ́ ọ̀rọ̀ Sunday Igboho ni wọ́n ti jáde síta. Sunday Igboho agbára ẹ̀ ò ká, Sunday Igboho báwo àjọsọ̀rọ̀ oní bàbá Èkìtì, ṣé ó yẹ kí Sunday Igboho lọ kí orí orúkì bẹ́yẹ níwájú Ọ̀nìrìṣà nígbà tó mọ tó wà ńlẹ̀? Mo níṣẹ́ Ọ̀nìrìṣà sọ fún yín pé òun bá Aláàfin jà ni, ẹ̀yin lẹ wáyé ogun, ẹ̀yin lẹ wáyé wàhálà. Ẹ bá mi jí Aare Almaroof, bẹ́ẹ̀ bá tiẹ̀ ní kọ́ńtàtì akéwògbà góòdì lọ́wọ́, bẹ́ẹ̀ bá ní kọ́ńtàtì igi ogun rẹ̀ ti ń jà wọ́n báyìí, àtajà ń bàdàn tó lóun nìkan ló ń mọ Tinubu, ọ̀rọ̀ Tinubu àtàràgbẹ́sọlá òun nìkan ló wà ń bẹ̀, ìgbà tó dẹ̀ máa dàrú òun nìkan ló wà ń bẹ̀. Wọ́n á sí níbi kan rẹ̀, wọ́n á sí níbi kan rẹ̀. Ẹ bá mi pe Aare Almaroof, Aare Almaroof ni ẹ bá mi pè. Aare Almaroof ni ẹ bá mi pè. Tó bá jọ̀rọ̀ Sunday Igboho ni yọ́mọ lè ṣe hàn ní, yọ́mọ lè ṣe hàn ní, yọ́ ti jáde á ti fẹ́ ṣe tó fídíò bíi 3. Àmọ́ rí láti jẹ́ tata àwọn àfáà yẹn ti sọ wípé oko ni Ọ̀yọ́ jẹ́ sí Ìlọrin o, bíyà oko pákí náà ń fi Ọ̀yọ́ ń gbìn ńgbà yẹn àti ìmọ̀, ó yẹ káfáà yẹn ó túṣu dé sàlẹ̀ kòkò. Ẹ bá mi lọ́fẹ̀ẹ́, bá mi láìkẹ́ á dáa fún yín. Bóyá oko tó fi ń da màálù ni, kò tí ì sọ, ṣùgbọ́n àfáà yẹn jáde síta, ó ní Ọ̀yọ́ àti Ìwó, ayé Ràṣídì Olúwo ní dáa. Ìwó lódò ọba o, ọmọ àtẹ́wọ́gbọ́lá òye, àbí Ìwó lódò ọba, ọmọ àtẹ́wọ́gbọ́lá òye. Òun làwọn Ìlọrin sọ di oko wọn yìí, nítorí Olúwo burúkú yìí tó dé ìlú Ìwó tó dorí Ìwó kodò
tí àwọn dìdìrín kan dẹ̀ sì ń tẹ̀lé wọn lẹ́yìn tí wọ́n bẹ̀rẹ̀ sí ń produce thugs àwọn tó yẹ ká pè ní tọ́ọ̀gì wọn pè wọ́n ní tọ́ọ̀gì àwọn tó yẹ ká pè ní dàlúrú wọn pè wọ́n ní dàlúrú ẹni tó lóun fẹ́ dìde láti jà fún ìran òun pé ká má pa wọ́n nípa pípamọ́ wọ́n fẹ́ lò fún tọ́ọ̀gì ní agbára Sunday Igboho gbé agbára Sunday Igboho ẹ bá mi jí Aare Almaroof ẹ̀yin tèmi l'Amẹ́ríkà ẹ̀yin bàbá mi ẹ̀yin bọ́dà mi ẹ̀yin ìyá mi tó bá jẹ́ pé mo ní egbé ni n bá ti lọ s'Amẹ́ríkà lọ kanlẹ̀kùn Aare Almaroof pé ṣé kò gbọ́ ni ó ti yẹ kó ṣe fídíò síta bó ṣe máa ń kó fún Sunday Igboho ẹ̀yin olórí burúkú ọmọ àlè tẹ́ ń gbé òkèèrè tẹ́ ń tafà ìbànújẹ́ sínú ilé a ti sọ fún yín pé ẹ̀yin Ọ̀yọ́ ẹ máa kàbùkù àdèmọ́ fún yín ni àbùkù ló délẹ̀ yìí o àbùkù ló délẹ̀ yìí Yorùbá dẹ̀ sọ wípé ẹ̀tẹ́ òwẹ́ni tí ò ní láárí bẹ́ẹ̀ làbùkù òwẹ́ni tí ò sùn abẹ́ gbọ́ dáadáa ni ẹ̀tẹ́ òwẹ́ni tí ò ní láárí àbùkù rẹ̀ òun náà ò dẹ̀ wẹ́ni tí ò sùn gbogbo kàràkàtà yín ọ̀dọ́ Ọ̀yọ́ ló ládé Ọ̀yọ́ ló nílẹ̀ Ọ̀yọ́ ló lóhun gbogbo Ọ̀yọ́ ní number 1 Ọ̀yọ́ ló lòkun Ọ̀yọ́ ló lọ́sà ọ̀nà pè yín ní oko yìí Ìlọrin pè yín ní oko táwa dẹ̀ mójúlówó ìtàn ṣùgbọ́n àníbá yín tún ṣubú sísàlẹ̀ ìtàn yẹn lénìí mo ti sọ pé èmi ò wá láti wá sọ ìtàn bí ìran mi ṣe máa ní àlàáfíà tó gbò ní borí wa ni tí ìran Fúlàní kò ní máa tẹ̀ wá bí ẹni tẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin Ọ̀yọ́ yóò gbà religion lẹ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ religion lẹ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ẹni bá ti ṣe mùsùlùmí òun lọmọ ìyá títí yín Fúlàní tó bá ti ṣe mùsùlùmí ọmọ ìyá títí yín ni Yorùbá tó bá ti ṣe mùsùlùmí kì í ṣe ọmọ ìyá títí yín lẹ́fi bẹ̀rẹ̀ sí introduce violence that give all these Fúlàní àfa òfò lórí ọ̀fẹ́ láti máa wọlé Yorùbá àfa yẹn ní ẹ̀rí ń bẹ ńlẹ̀ o tó dẹ̀ dájú wípé Ìwó àti Ọ̀yọ́ oko Ìlọrin ni wọ́n ló bá tán Ìwó Ọ̀yọ́ oko Ìlọrin ni wọ́n ṣùgbọ́n a gbọ́ nínú ìtàn pé Ìlọrin ń sin ìṣàkọọ́lẹ̀ fún Ọ̀yọ́ mi ní lọ bẹ̀ẹ́ lé ní ṣùgbọ́n mo mọ̀ pé àbùkù Ọlọ́run mọ̀ yẹ̀yẹ́ ẹ̀yin Ọ̀yọ́ ni ẹ̀yin Ọ̀yọ́ mo sọ nígbà kan wọ́n ní kí n má sọ bẹ́ẹ̀ mọ́ bàbá Èkìtì kò yẹ kó gbẹnu yín mo ní kì í ṣe kà bóun ní ìbá ti dáa tó kí ọlọ́yọ̀ kó dìde kó gbà wípé Ooni of Ife number 1 ni mo sọ dáadáa lẹ́kìtì wa yìí àwọn ọba tó ju Aláàfin Ọ̀yọ́ lọ they are more than 18 ẹ wọ́n ní kí n má sọ bẹ́ẹ̀ mọ́ mo ní ọ̀wọ́ adé tó wọlé yìí ṣé igbá ata ló gbé ni ló ṣí ni àbí igbá oyin ṣé igbá ata ló ṣí tó fi ń ta gbogbo wa lójú ṣé igbá ìjẹ̀gbọ̀n ló ṣí tó fi jẹ́ pé ìjẹ̀gbọ̀n lọ́tún ìjẹ̀gbọ̀n ló sì kí gbogbo ẹ̀ṣá máa dàrú kó máa dàrú lọ ni ẹ wá ní ká má pe bẹ́ẹ̀ máa ẹ má sọ̀rọ̀ sí Aláàfin Ọ̀yọ́ bẹ́yẹ ẹ má sọ̀rọ̀ sí kíní kankan ẹ má bu Ọ̀yọ́ o Ọ̀yọ́ ní bàbá o Ọ̀yọ́ ló nílẹ̀ Ọ̀yọ́ ló lókun Ọ̀yọ́ ló lọ́sà Ọ̀yọ́ ló ní gbogbo orí adé Ọ̀yọ́ ní bàbá àwọn àáfàá kan ló jáde síta tán ní oko nìyí fún àwọn ẹ sọ̀rọ̀ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ keep quiet ni kẹ́kẹ́ parẹ́rẹ́ má ti ọ̀rọ̀ yín lẹ́nu why ẹ̀yin Ọ̀yọ́ why láti ìjẹta tá a fà yẹ ti sọ̀rọ̀ pé oko Ìlọrin ní Ọ̀yọ́ àti Ìwó pé oko Ìlọrin ní Ọ̀yọ́ oko Ìlọrin yẹn ṣàn títí dé Ìwó alábàjọ
tó fi jẹ́ pé ohun tí Ìlọrin bá ti sọ fún yín lẹ̀ ń tẹ̀lé lẹ́yìn. Alábàjọ tí wọ́n fi ń lùlù kówókówó fún yín láti lọ rí pé ẹ lọ máa da ilẹ̀ Yorùbá rú. Tí ẹ̀ẹ́dẹ̀gbà tó dẹ̀rọ̀ yín lọ́nà láti ṣe. Alábàjọ tó ní orísun yín kẹ́ máa fọ́kù mọ̀ lórí tẹ́yìn náà mú kùmọ̀ yẹn dání. Pé Ilé Ifẹ̀ yá máa wó ní Ilé Ifẹ̀ yá nígbà. Àwọn kan ní abọ́rẹ̀ ní onírìṣà abọ́rẹ̀ ní onírìṣà. Ó má ìdá tí onírìṣà bá jẹ́ abọ́rẹ̀. Wọ́n àmà tí pé Ilé Ifẹ̀ ní oko abẹ́mọ̀ nǹkan tó ń pè lóko ni. Níbi tá a ti ń dáko gbàgùdá àgbàdo. Ìlọrin ti jẹ́ ká mọ̀ lénìí pé Ọ̀yọ́ tẹ̀ ń wò yẹ o oko náà jẹ́ sí àwọn oko wọn ni níbi táwọn ti ń dáko ni. Ṣé mọ̀ yìí o tí gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ bá dákẹ́tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ ìtàn á sọ nípa titi yín ẹ̀yin tòde òní ìtàn á sọ nípa titi yín and we establish that Ife pé lóòótọ́ lódodo oko Ìlọrin ní Ọ̀yọ́ tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀. Tí Ààrẹ Almaroof ṣé iṣẹ́ náà ló dín ni kò yẹ kó jẹ́ iṣẹ́ kì í ṣiṣẹ́ torí tó bá jẹ́ ọ̀rọ̀ Sunday Igboho ni a ti jáde síta tó bá jẹ́ ọ̀rọ̀ Sunday Igboho ni a ti jáde síta àwọn ọmọ yẹn yá ti tú síta nígbà tí Sunday Igboho tó ti kí ara ẹ̀ ní palace Onírìṣà ní Sunday Igboho ti di ọ̀tá wọn ìgbà yẹn ló ti di pé ohun gbogbo tí Sunday Igboho bá ṣe kò tẹ́ wọn lọ́rùn mọ́ not all the Ọ̀yọ́ òṣù àwọn ojúlówó ọmọ Ọ̀yọ́ kan wà táwa mọ̀ dáadáa wọn ò sí níbi ìbàjẹ́ tẹ́ bá ti rí àwọn yẹn ẹ ti mọ̀ wípé ẹ̀jẹ̀ Ọ̀rànmíyàn ń bẹ nínú wọn a mọ̀ wọ́n dáadáa àjọ máa ń pàdé ẹ̀jẹ̀ Ọ̀rànmíyàn ó ń bẹ nínú wọn ṣùgbọ́n àwọn oh God pàṣà wa ní òfúnra ní pàṣà wa fi já síná àjà wa ní òfúnra làjà wa fi jì onílé wa ní òfúnra ló lè fi kó wa lẹ́rù lọ. Àwọn àáfàá kan wá ń dìde wọ́n wá ń sọ wípé Ọ̀yọ́ oko wọn ni Ọ̀yọ́ oko gbàgùdá wọn ni Ọ̀yọ́ oko tán fi ń dàn màálùú ni. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń pera yín pé Ọ̀yọ́ mọ̀rọ̀ sọ o Ọ̀yọ́ mọ̀rọ̀ gbọ́ Ọ̀yọ́ mọ̀rọ̀ sọ Ọ̀yọ́ mọ àgbékalẹ̀ ọ̀rọ̀ afáyẹ́dẹ́ jèrè àrà lára ó jèrè ọ̀rọ̀ lára gbogbo Ọ̀yọ́ kò sí kankan ní wọn tó lè jáde síta. Òní mo fi ń bẹ̀ yín ẹ̀yin tẹ́ bàbá mi tẹ́ wà l'Amẹ́ríkà ẹ̀yin ìyá mi tẹ́ wà l'Amẹ́ríkà sister and brother ẹ bá mi jí Ààrẹ Almaroof lójú oorun kó reply àfààyẹ afẹ́mọ̀ bóyá kó lóòótọ́ lódodo ni bí a oko Ìlọrin lọ́yọ́ lóòótọ́ ẹ jẹ́ jáwọ́ nídìí ìdò eré ọmọdé ni kẹ́ kúrò nídìí ìbàjẹ́ kẹ́ kúrò nídìí ìbàjẹ́. Wọ́n ní àtọ̀run lọ́lọ́rọ̀ ọba mi ti di rí ẹwà fákùkọ níbi tí lékelèké ti ń fọṣọ ìrìn ẹyẹ àparò ògbìlè mọ́bẹ̀ láéláé. A ní ẹja ṣe pọ̀ a ní ẹja sọra wa dọ̀kan kí àwọn àtọ̀húnrìn wá yìí kán yé pa wá bí ẹni pẹranmọ́ kán yé gba ilẹ̀ wa má gbà o. Ọ̀wọ́ Adédé ó kọ́kọ́ lọ júbàlẹ̀ lọ́dọ̀ Sultan Sokoto Ọ̀wọ́ Adédé ó lọ ń dọ̀bálẹ̀ ó lọ ń tẹ̀ ó lọ ń tẹ̀ náà ní níwájú Sùlù Gàmbàrí ògo ni àwọn eléyìí òfin ní sọ wípé oko ni Ọ̀yọ́ jẹ́ sí àwọn. Àwa ò ní gbà kẹ́ bà ilẹ̀ kóòtù òjìrè jẹ́ o àwa ò ní gbà kẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́. Tí Ọ̀yọ́ bá tàpá sórí sun ẹ̀ a mọ̀ pé àwọn ojúlówó ọmọ Ọ̀yọ́ tí wọn ò tàpá sórí sun wọn ò ní jẹ́ kí ẹ fi titi wọn bà titi wọn jẹ́. Kò sí ìlú tí ò sí ọmọ àlè ṣùgbọ́n níbi tọ́mọ àlè bá ti pọ̀jọ́ ọmọ ọkọ lọ ní wàhálà. Ẹ gbọ́ mi bí kò sí ìlú tó wà láyé yìí lẹ́kìtì wa ọmọ àlè ń bẹ ń bẹ rẹpẹtẹ
ṣùgbọ́n àwa kan ò jẹ́ káwọn ọmọ àlè yìí ó gbérí nítorí àwa ọmọ ọkọ pọ̀ jù wọ́n lọ. Ẹ̀yin Ọ̀yọ́ ẹ jí o, ẹ̀yin ojúlówó ọmọ Ọ̀yọ́ ẹ jí o, ẹ jí torí ìtàn tí àáfàá yẹn sọ tí ẹ bá tètè dìde kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ ṣàtúnṣe lórí ẹ̀ yóò dòótọ́. Ọ̀yọ́ ló lóko, Ọ̀yọ́ ló nílẹ̀, Ọ̀yọ́ ló ládé, Ọ̀yọ́ ní nọ́mbà 1. Wọ́n sọ nọ́mbà 1 yín di oko lénìí. Ìní lọ́jọ́ kẹta tá àáfàá yẹn ti sọ̀rọ̀. Àríkẹ́ sọ̀rọ̀, àríkẹ́ jáde síta. Kí ló dé? Èní kétéjì sọ́fìn. Kí ló dé? Ọ̀la kétéjì sọ́fìn. Ṣé kété nìkan ní bẹ lọ́fìn ni? Èkìtì anítẹ́ máa ń pè èèyàn lábì fún rárá, ní máa ń pa ìfun ẹ̀ mọ́ ni. Kí ló ṣe ìyẹn Ọ̀yọ́ yìí? Gbogbo àwọn tí ń dààmú wa nílẹ̀ Yorùbá Ọ̀yọ́ yìí náà ni Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀. Tí ìlú tó kù bá ń gbé síwájú kó má bàjẹ́ Ọ̀yọ́ á máa gbé sẹ́yìn ni. Kí ló ṣe yín? Kí ló dé tí Ọ̀yọ́ jẹ́ ẹ̀yin Ọ̀yọ́ pàpàǹlágì kan tẹ́ ẹ jẹ́ akúmọ̀mọ́jú dídì tẹ́ sọ ìran Yorùbá sínú ìgbèkùn. Ẹ sọ ìran Yorùbá sínú ìgbèkùn. Ó rọ̀ yín lọ́rùn láti dìbẹ́ǹdì ìsìláàmù tó ní pé tẹ́nìyàn bá ń tọ̀ tóbìnrin bá bẹ̀rẹ̀ tó bá ń tọ̀ ẹ̀sìn wa ní ẹ pa. Ó rọ̀ ará Ọ̀yọ́ lọ́rùn láti dìbẹ́ǹdì ẹ̀. Tí tọkọ-tìyàwó bá ní misunderstanding ẹ̀sìn wa ní ẹ pa. Àbí bẹ́ẹ̀ kọ́? Ọ̀rẹ́ méjì ṣé ọ̀rẹ́ méjì la fàyẹ́ pé ó ní ọ̀rẹ́ àtọ̀rẹ́ ló ń ṣe tán bá ti lè wọ orú aṣọ kan tán lọ sọ́jà tán lọ ra orú bàtà kan ó yẹ kán lè fẹ́ ọkọ kan. Àbí bẹ́ẹ̀ kọ́? Ọmọ ìyá méjì gan lè fẹ́ ọkọ kan. You know how to defend Islam, but when the Fulani starting pursuing Yorubas ẹ̀yin wọn lẹ́wà. Ẹ̀yin wọn lẹ́wà, ẹ̀yin wọn lẹ́wà. Tabari ọba kan tó jáde lágbègbè Ọ̀yọ́ tó náà fẹ́ ṣe bí Akin Ọ̀yọ́ á pè é wọn á gbà lẹ́nu pé shut up. Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ ní kókó wa máa ṣígun dá o tẹ́lẹ̀ ti ṣígun fún Akim Ọwọ́adé. Ìgbà ẹ ò san Ọ̀yọ́, I can say it. Ìgbà ẹ ò san Ọ̀yọ́. Ìgbà ata ló ṣí ó ṣí gbá oyin. Gbogbo balẹ̀ Yorùbá rí wípé àwọn ti rí this boy can do it. Gani ọlọ́mọ ogun 5 million 10 náwó ẹ̀ sókè. Òun dà yẹ̀yẹ́. Àwa dẹ̀ ti mọ̀ pé àjòjì ni gbogbo yín. Ṣé bó náà ń sọ yìí? Àwa kọ́ la sọ. Àáfàá yẹn jáde síta sẹ́ẹ̀. Ó ní Ọ̀yọ́ o. Oko Ìlọrin ló jẹ́. Àwọn Ìlọrin máa ń fi ibi tá à ń pè ní Ọ̀yọ́ ilé Ọ̀yọ́ Kàtúngà pé ibẹ̀ gbogbo bẹ̀yẹ oko Ìlọrin ló jẹ́ títí dé Ìwó. Ẹ̀yin ọmọ Ìwó yẹ̀yẹ́ ló yẹ kẹ́ máa képe ti Rashidi. Ó yẹ kẹ́ máa képe ti Rashidi ní kó bàyín lójú jẹ́. Ìwó Olódù ọba tí ò tẹ́wọ́ gbọ́rẹ́ mọ́ tó jẹ́ pé ó ń tẹ́wọ́ gba dọ́là tẹ́wọ́ gba páǹsì ni. Let us flush them out of our land. Ìyá mi ẹ̀rí Olúwa ohun tó máa gbẹ̀yìn wa náà nìyẹn. Wọ́n ní tí egbò bá dé ìkóríta ó ń ṣe ẹ̀gún yẹn ń ṣe tá àti yọ ni. Pípalẹ̀ everywhere jíjígbé everywhere. Ọmọ ẹyọ kan tó tún jáde síta that they have a good program. Wọ́n rò pé Sunday Igboho gangan wọ́n mọ̀ pé gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá behind of ìrú ẹkùn
ṣùgbọ́n nítorí pé Sunday Igboho lọ kí ara ẹ̀ ní pálásì onírìṣà nítorí ẹ̀ náà fi fẹ́ dá gbogbo ìrìn àjò Yorùbá rú. adẹ̀ ń sọ fún wọn pé kì í ṣe Sunday Igboho lẹ̀ ń bájà, ìran Yorùbá lẹ̀ ń bájà, orí Yorùbá ló wá mú yín náà. àwọn àtọ̀rìn wá Ìlọrin tán rìn wọnú ilẹ̀ bàbá yín ní Ìlọrin ti wá pàtàn fún yín pé oko Ìlọrin lẹ̀ jẹ́. ẹ bá mi jí Aare Almaroof sẹ́ẹ̀, ẹ bá mi jí Aare Almaroof torí Ọ̀yọ́ ti tẹ ọba Odùduwà tán, Ọ̀yọ́ ti tẹ ọba Ile Ife tán. ẹ bá mi jí Aare Almaroof pé ṣé kò gbọ́ ni àbí ṣé ó ń ṣiṣẹ́ náìtì mọ́ afternoon mọ́ mọ́rin ni tí ò fi gbọ́n tí àfa àyẹ́ sọ pé oko Ìlọrin ni Ọ̀yọ́ jẹ́, pé oko Ìlọrin abẹ́ ẹ̀ gbọ́ mi, pé oko Ìlọrin ni Ọ̀yọ́ jẹ́. àníkájọ tọ̀sọ́nà kan wọ́n ní rárá o, àníkájọ gbé wọ́n ní rárá o, ẹ̀sìn yẹn náà ni ẹ̀sìn tí ò mú àlàáfíà wá, ẹ̀sìn táwọn kan ti ń sìn lánàá tájọ ń rìn papọ̀ tájọ ń ṣe papọ̀ tí ò fún wa ní pírọ́blẹ̀mù, táwọn wọ̀nyí délé nìtọ́ sọ́dí ẹ̀sìn pàpàlági mọ́ wa lọ́wọ́. Yes, mama mi, we will launch Ìrù Ẹkùn at Abẹ́òkúta tomorrow. Lágbára Ọlọ́run. Tó bá máa tó nǹkan bá aago márùn-ún mo ti wà lọ́nà, ó dá Abẹ́òkúta. Wọ́n á kàn máa lé Sunday Igboho wọn ní bá. Torí Ọlọ́run máa fẹ́ lò fún ìran yìí ni. Ẹ gbọ́ ni, olórin tó sọ pé wèrè la fi ń wo wèrè. Let me give you one example. Ṣé bọ́n ṣe ń jiyàn gbé nílẹ̀ Yorùbá yìí ni wọ́n ṣe ń jiyàn gbé nílẹ̀ Ìgbò lóde òní? The answer is no. nígbà tán gbé wèrè wọn lọ sí ilẹ̀ Ìgbò ń gbà yẹn lọ́hùn, àwọn yẹn gbé wèrè pàdé wọn. ṣùgbọ́n àwọn iná ni wọ́n sọ pé ọmọọba yìí jagun bí ẹrú, ọmọọba yìí jagun bí ẹrú. àwọn Ìgbò jagun bí ẹrú náà, ọ̀dọ̀ wọn ní ìsinmi ju ọ̀dọ̀ wa lọ. mo ti ń pariwo tipẹ́ pé àrò tó bá tutù ẹdìyẹ máa sàbá sí i, àrò tó bá gbóná wọn bí ìyáláyà ẹdìyẹ dáa. olómú káwọn Fúlàní máa kí, mo ní àwọn Fúlàní ti ń ní oríkì, ìkan oríkì Ìwó, ó ń kiri àìmọ́ Ìwó. ó ń kiri àìmọ́ oríkì Ìwó ni mo fi ní ẹ bá mi pe Aare Almaroof lálẹ́ yìí o. mo ń retí ṣó ẹ o, bóyá lóòótọ́ lódodo oko ni Ọ̀yọ́ jẹ́ sí Ìlọrin, kí Almaroof kó bá wa ṣàlàyé ẹ̀. bóyá lóòótọ́ àti lódodo oko ni Ọ̀yọ́ jẹ́ sí Ìlọrin, kí àáfà Sheikh Akeugba Gold Taofik kó bá wa ṣe àlàyé ẹ̀. tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo oko ni Ọ̀yọ́ jẹ́ sí Ìlọrin, àáfà Sheikh Igi Ogun kó bá wa ṣàlàyé ẹ̀. tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo ni Ọ̀yọ́ jẹ́ oko sí Ìlọrin, Àjàmbàdàn olómọ̀rọ̀ sọ ó máa gbé kalẹ̀ ọ̀rọ̀. bí wọn ò bá mọ̀ lọ béèrè ìtàn bá wa ṣàlàyé lórí ẹ̀. ṣùgbọ́n tí gbogbo yín bá dákẹ́ pátápátá, somebody like me will believe pé lóòótọ́ àti lódodo oko Ìlọrin ni Ọ̀yọ́ jẹ́.